Hello, mama. Hello, mama. Respect, mama. Mama, I don't see that package. I don't see that package at all. I try to see him, but I don't see that. I don't see that guy now. But I see one of them. I don't take that one away. That one don't mind us. Instant. Mama, I don't change now. I don't change to pastor now. Or normal parole now. I don't change now. Mama, graveyard no easy. To enter that graveyard, no easy, mama. But we still there now. I still get my eyes on them. Normal. I still get my eyes. Oh yeah, respect, mama. Yeah, I got you, mama. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ebi ò ní pa yín kú ẹni. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ebi ò ní pa yín kú ẹni gbọ́mọ sùn. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Torí Ọlọ́run ebi ò ní pa yín kú ní pa yín. Ẹ ṣàánú torí Ọlọ́run. Ẹ ṣé o bọ̀dá, ẹ ṣé o. Your people just dey waste our time for here. Just they feed you. They just dey use us play game. I don't understand. Over a month you dey here, we dey feed you. We don't see anything. We just dey here. Which kind of nonsense be this one, sef? Yourself, I don't know. Just there. I will not waste you since. Marty just clear everything. Omo, no be your fault, sha. Una baba, una. I don't know wetin dey do graveyard sef. If not, shey, I go vex show my body abi. People go come finu bí mi ṣá àbí kí lè inú ẹ̀ bí mi ṣá mo ṣe wù ẹ́. àgbọ́ kankan kò sí kankan. Ṣàlàyé ti pè. Àlàyé ò pè, wọn ò pè. Wọ́n kàn waste time wa irú kí lélẹ̀ bàbá àgbọ̀n kan náà. Sọ̀tọ̀. Máa fún abalẹ̀. Tá bá fẹ́ mọ́ ọgbà máa ń ṣe bí ọ̀bọ. Fún mi fún òkè pàlàyé. Àbá ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ á ti discard gan o. Ọmọ abalẹ̀ jọ ṣé mo bá ẹ sọ̀rọ̀ ní aláyé ẹ̀kọ́ tí sọ bàbá ẹ̀jọ̀ abẹ́tẹ̀ mo ti dọ̀ wáyé bàbá kí n jọ lára bàbá. Yà á sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Bàbá abẹ́tẹ̀ mo ti bọ̀ kíkọ̀ táyé lọ mú sálámì pé kò kì í kọ́ mọ̀ bá wọ òru lọ. Mo lọ rí àwọn àwé kan mo kàn lókè o àwọn pípọ̀ ipò tí bá ń kiri ṣe kí n kí àtàkì wọn. Wọ́n máa ṣe kí wọ́n máa bá ara mi díẹ̀ mo kàn sáwọ̀ ẹgbẹ́ kan ni abẹ́ kan kò gbá mi láàkè bàbá ẹ̀ wojú mi. Ojú ni ọwọ́ yẹn bojú mi jẹ́. Bàbá tí ó bá yẹ pé mo lọ ní one or two six dání Ọlọ́run bàbá ti gbàgbé mi náà kí ló ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ ṣe ìgbẹ́ yìí ẹjọ́ lórí ìgbọ́ ẹgbẹ́ ṣẹ́ni ti dára rẹ̀ pé jọ ẹ̀ wọ́n sọ́tọ̀ I still be your boss. Ọlọ́rin mi fẹ́ máa play mi ní àbí ilé ẹ̀kọ́ ọlọ́rin mi. Ẹ pé o ibi táyà ẹ̀gbọ́n waste time mi ò ní náà ẹrù lẹ́gùn là ń lé náà. Honorable. Honorable. Okay, ẹ̀yin rò pé ẹ lè bá graveyard play game àbí? Honorable. Ṣé you know how many years we I don use for prison àbí? Honorable. When you fẹ́ máa play me. Honorable, calm down. You know, ẹ wò. Bàbá
bàbá. ọmọ yìí máa kún sí ẹ wo mo fún yín ní 8 hours after that 8 hours sì bá rí anything honourable your boy is gone. ó lọ mo sọ fún yín yẹn. ọmọ yìí máa kún sí honourable mo fún yín ní 8 hours 8 fucking hours ọmọ yìí ti máa kú ni 8 hours location tí mo fún yín ní kẹ́ gbówó yẹn wá sí. Abeg, please na, please abeg, please na. Your papa, I go tell you again. Papa ẹ ló rán mi lọ sẹ́wọ̀n. Mo tún ní kó mú 30 million wá kó má fi bínú. Ó tún ṣe ségesège, ó fayé ẹ̀ ń ta lúdò. Ó fi láìpẹ́ ń ta káàdà bí. Your papa olórí ìlú bàbá ẹ̀ rẹ̀ lówó dání. Afa, follow me, ìwọ, I wash it. Okay, bàbá. Má lọ ṣe yàmàyàmà. Àbí ìgbà ẹ̀ pa ni. Abeg, abeg o. àti gbá etí ẹ̀ wo. Má lọ gbé ṣe yàmàyàmà wo. Please, please. Ẹ ṣé o bàbá, ẹ ṣé o Jésù, kí ni màá fi san oore rẹ bí o ti pọ̀ tó láyé mi. wàhálà ti wà. Kí ló ṣẹlẹ̀? àwọn olórí ibùkún tó ń ṣe bí pásítọ̀ ti wọ̀ ló ti wà lábẹ́ tẹ̀wá báyìí. Kí ló sọ ẹ? Ṣé ibi tí mo rán ẹ ló ti rí? ibẹ̀ ni sàbẹ̀ ni. Ó lọ ṣe bí pásítọ̀. ó ṣe bí pásítọ̀ ti wà lábẹ́ tẹ̀wá báyìí báyìí. Pásítọ̀. Ó yá ẹja padà sí dọ́ngbò, ẹja padà sí dọ́ngbò, ẹja padà sí dọ́ngbò, ẹja padà sí dọ́ngbò ní sáà. Mr. Àlàáfíà àlàáfíà jábọ́ lẹ́nu ẹni àbòmọ́mọ́ àlàáfíà ń bì. Tí o mọ orúkọ tó ń pè bí ni graveyard ní bí ìjọpọ́pọ́ lálàáfíà ń graveyard rí ni àwọn ẹgbẹ́ tó gba àlàáfíà lọ́wọ́ ẹ̀ tó fún ẹ̀ gbó. Ló ṣẹlẹ̀ kí ló bá ká kí ló bọ́ lọ́wọ́ ẹ̀ tó wá kiri ló ṣẹlẹ̀. Ìyẹn Jésù la mú wá fún yín. Afẹ́rẹ́ tẹ̀ mọ̀ pé Jésù ò ní gba kò ní fẹ́ gbé mú pé kẹ́ ẹ ronúpìwàdà kẹ́ ẹ jáwọ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà. Nítorí pé tí Jésù tó bá dé tó bá bá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àpáàdì ọ̀rọ̀ àlàáfíà Jésù ni amúkọ̀ ìwà láàrin ìṣẹ́jú kan lọ́dà mi. Mo fẹ́ kí ẹ tú ọkàn nípa yá bẹ́ẹ̀ tó lọ dájú ẹ̀ṣẹ̀. Ẹni tí Jésù bá dé tí ó bá bá ìgbàgbọ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n ti dé àfọ̀yẹ́ wọ́n ti àfọ̀yẹ́. Àbáyọ̀ ọmọ mi. Àbẹ́yà ọlọ́pàá náà fún mi láwọn ṣùgbọ́n. aláyé kọ̀kọ́ tí mò ń sọ fún ilé máa ń lo kọ́mọ̀tì rẹ̀ bọ̀bọ̀ ẹ̀ ní ìbọ̀bọ̀ tí mò ń sọ ilé yìí. Ọba wọ ayé kọ̀ rẹ̀ jí à. You be spy. Now you be spy. You don't know where you enter. You enter my territory. My name na graveyard. You enter graveyard side, you don die. Look, this man not do too short that day for. Obi, I no sabi. Just down no. Papa. Like that. Carry her enter, you don die. That's all. You don't know where you go. This place na graveyard. Na graveyard side you come. You don't enter graveyard. Enter. For my Get mine. Ìyá àgbàlagbà ẹ wo kétọ́ ti ta upload sórí WhatsApp tàbí tí bí ones ọ̀dọ́ people ti bí wẹ̀ ọ̀ bá dá ìsàrọ̀ ọtí graveyard. Ọwọ́ ti bá ìyá àgbàlagbà ọwọ́ ti bá paradise ọ̀dọ́. Owó ti sọ fún ní ìyá àní
àwọn ti ba paradise yìí gẹ́gẹ́ àti ti mú paradise ẹ̀ ọlọ́run mú gbádùn sí yẹn kí. orí mi kan ń gbá ìyá ọlọ́run ibi tí mo wà ọlọ́run ibi tí mo jòkó ọlọ́run ibi tí mo ti para ẹjọ́ mi ibi tún tí mo ti kí ọlọ́run ibi sẹ́ tí mo ti hàlẹ́ ọlọ́run lábẹ́tẹ̀ ló fẹ́ bojú ìjọ fẹ́ tẹ̀lé ọ̀ ojú kí yìí. yáyàn ojú ẹ̀jẹ̀ ọlọ́run ojú ẹ̀jẹ̀ ìyá àgbàlagbà ojú ìyá ẹ̀jẹ̀ àgbàlagbà ẹjọ́ mi tún. ọmọ ìyá mi. ṣé ojú ọmọ yẹn bá fọ́ ojú wọn ṣé ojú wọn ṣe báyà bá ojú wọn fọ́ mọ́lẹ̀ ní sá. ìyá àgbàlagbà ọmọ bóyá ní àǹfààní ní òǹfọ́ wọ́n ti sẹ́tì wọn mọ́gbẹ́ yàtọ̀ náà sẹ́tì náà gbogbo. ọlọ́run bóyá tẹ̀ ń jẹ yìí kò jẹ́ mí ìyá kí la fẹ́ ṣe ẹja gbórí wọlé ọlọ́run. lábẹ́tẹ̀ mi ẹ̀jẹ̀ máa ṣó ọmọ yẹn ní bọ́ọ̀dù máa kú ṣá. ẹ̀pà ojú kèrè mi ṣá wọ́n wá lọ kù lápò ọmọ mi ṣá. lábẹ́tẹ̀ mi ẹ̀jẹ̀ máa ṣàn. Jack, where you dey? You get work.